ó tán alága ti sọ̀rọ̀ fubara lọ̀gá Wike ní Rivers. Nígbà tí Nyesom Wike ti ń fi ara ìwé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nígbà náà ni àwọn èèyàn tí wọ́n ń wòran ẹ̀ ti ń sọ pé ṣé kìí ṣe pé ọkùnrin náà ń fẹ́ jó tẹ́ báyìí. Níbi tí ọ̀rọ̀ sì dé dúró yìí, àfàìmọ̀ ni ọkùnrin gómìnà àtijọ́ náà kò ti lukùn tó jẹ́ ọkàn ń jàporó lásán ni. Nígbà tí ẹran bá lu okùn tí ọdẹ dẹ sílẹ̀ fún tí kò sì ráàyè jáde mọ́, yóò bẹ̀rẹ̀ sí jà hàtìhàtì. Bí kò bá sì ṣọ́ra, ọ̀rọ̀ ẹ̀ kò ní yàtọ̀ sí ọ̀pọ̀lọ́ tó kó sí omi gbígbóná nínú garawa. Ibi tó ti ń fò sókè tó tún ń jábọ́ sínú omi gbóná ọ̀hún ni yóò kú sí o. Ara Nyesom Wike kò fẹ́ yàtọ̀ sí kinní náà mọ́. Ọ̀kan ibi tó sì wà yìí, Ọlọ́run nìkan ló lè kó yọ. Nígbà tó lọ sí Port Harcourt ní ìpínlẹ̀ Rivers lọ́sẹ̀ tó kọjá, tó tẹ́ pẹpẹ àwọn oníròyìn bíi pé òun ni gómìnà tàbí olórí Nàìjíríà, tó ní kí àwọn oníròyìn tó ti ṣètò fúnra ẹ̀ wọ̀nyí máa béèrè ohun gbogbo lọ́wọ́ òun. Níbẹ̀ ló ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó sì sọ ni yóò sọ ọ́ di ẹni tí kò ní rí ibùjókòó kankan láìpẹ́ láì jìnnà bí ò bá fi ṣọ́ra sí i. Nítorí pé Wike ń bá gómìnà Similahi Fubara ti Rivers yìí jà, títọ̀hún sì wọ inú ẹgbẹ́ òṣèlú APC. Wike ní kò sí kinní kan tó ń jẹ́ APC ní ìpínlẹ̀ náà mọ́, kò sì sí kinní kan tó ń jẹ́ PDP, ọ̀kan náà ní gbogbo àwọn. Ohun tó ń sọ kò yé àwọn òṣèlú rárá, wọn kò sì mọ ìtumọ̀ ọ̀rọ̀ náà, nítorí àwọn ọmọ APC mọ̀ pé APC làwọn, kódà àwọn PDP náà mọ̀ pé PDP làwọn ń ṣe. Paríparí ẹ̀ ni nígbà tí wọ́n sọ fún Wike pé Fubara ní 001 nọ́mbà ẹ̀ nínú APC ìpínlẹ̀ wọn, òun ni aṣáájú ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ rẹ̀, pé bí ètò ẹgbẹ́ wọn ti wí nìyẹn. Wike fa ìbínú yọ, ó ní Fubara kò lè ṣe olórí APC ní ìpínlẹ̀ Rivers, àti pé 001 tó ń rù kiri yẹn kì í ṣe ti gbogbo ìpínlẹ̀ Rivers, ti wọ́ọ̀dù ẹ̀ lásán ni. 001 ní wọ́ọ̀dù ẹ̀ ni, òun kọ́ ni olórí APC ní ìpínlẹ̀ náà, kó yé tún ara ẹ̀ jẹ. Nígbà tó yá ni Wike tilẹ̀ ní òun ti ní èèyàn tòun tí òun yóò fà kalẹ̀ pé APC náà sì ni, àti pé àdúgbò kan náà lòun àti Fubara yóò ti wá. Ohun táwọn èèyàn wá ń wí ni pé ṣé Wike lókù tó ń bá wọn yan ẹni tí yóò tún wọlé nínú APC ni. Àsìkò yìí náà ni wọ́n béèrè lọ́wọ́ Wike níbi ìpàdé àwọn oníròyìn yìí pé nígbà tí kò sí nínú APC, báwo ló ṣe ń pàṣẹ fún wọn nínú APC, àti pé kí ló dé tó ń sọ pé Fubara kò lè ṣe olórí APC ní ìpínlẹ̀ nígbà tó jẹ́ òun ni gómìnà wọn. Níbẹ̀ ni Wike ti fẹnu kò. Ó ní kí ni oníbèrè náà ń béèrè tí kò ju ara wọn yìí. Ó ní ta ni aṣáájú APC lẹ́kọ̀ọ́, pẹ́ṣẹ́ bí Tinubu ni. Àwọn yẹn dáa níbẹ̀nu pé rárá o, Sanwó-Olú mà ní, torí òun ni gómìnà, gẹ́gẹ́ bí ètò àwọn ẹgbẹ́ APC sì ti wí nìyẹn. Àmọ́ Tinubu ni olórí pátá fún APC, òun láṣáájú gẹ́gẹ́ bí ààrẹ. Wike ni wọ́n ń tan ara wọn ni, Tinubu lòun mọ̀ ní aṣáájú APC Èkó. Èyí ni pé bí Tinubu bá ti lè jẹ́ aṣáájú APC lẹ́kọ̀ọ́, àfi kí òun náà jẹ́ aṣáájú APC àti PDP papọ̀ ní Rivers nìyẹn. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ nígbà tó lọ sí àdúgbò kan ní Rivers níbẹ̀, ẹni tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ náà lápapọ̀ fún ẹkùn wọn, Victor Gedom, ó ní òun fẹ́ sọ fún ẹnìkan tó ń pe ara ẹ̀ ní gómìnà. Fubara ló ń sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí yẹn o, pé kó yá a lọ mọ̀ pé tí Wike kò bá ti bá a dá sí, kò sí bó ṣe lè wọlé ìbò gẹ́gẹ́ bí gómìnà lórúkọ APC, pé Wike làwọn mọ̀ ní tàwọn o. Ọ̀rọ̀ náà tún di rúdurùdu, àmọ́ ní báyìí ọ̀pá kan ṣoṣo náà ní Fúlàní fi da igba màálùú. Alága ẹgbẹ́ APC Nentawe Yilwatda ti yanjú ọ̀rọ̀ náà pátápátá. Wọ́n ń bi léèrè ọ̀rọ̀ lórí ètò tẹlifíṣàn channels kan ni. Níbẹ̀ ló sì ti yanjú gbogbo ohun tó ń ba àwọn èèyàn lẹ́rù àti èyí tó ń yọ Wike fúnra ẹ̀ lẹ́nu. Yilwatda là á mọ́lẹ̀ gedegbe pé Fubara ni olórí àti aṣáájú ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Rivers o, kì í ṣe ẹlòmíì. Ohun tó kàn máa ṣe ni láti kó àwọn èèyàn mọ́ra kí wọ́n lè ṣe àṣeyege. Eléyìí fòpin sí gbogbo làlàkókò fẹ̀fẹ̀ tí Wike ń bá kiri pé Fubara kì í ṣe olórí ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ náà, nítorí alága ẹgbẹ́ ló sọ̀rọ̀ yìí, kò sì sóhun tí ẹnikẹ́ni míì tún lè sọ sí i. Alága yìí ni nínú ẹgbẹ́ tàwọn, ìyẹn APC, ní ìpínlẹ̀ gbogbo gómìnà ibẹ̀ ní aṣáájú pátá
fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́. Àti pé níwọ̀n ìgbà tí Fubara ti jẹ́ ọmọ ẹgbẹ́ APC tó jẹ́ òun ní gómìnà, kò sí ẹni tí àwọn túmọ̀ jù ú lọ nínú ẹgbẹ́ àwọn ní ìpínlẹ̀ wọn. Èyí tó túmọ̀ sí pé kò ní àríyànjiyàn kankan nínú. Fubara ní ọ̀gá pátá fáwọn tí wọ́n bá ní ohunkóhun láti ṣe pẹ̀lú APC ní ìpínlẹ̀ Rivers. Àwọn tí wọ́n ń béèrè ọ̀rọ̀ yìí kò fi alága náà lọ́rùn sílẹ̀. Wọ́n tún bi léèrè pé pẹ̀lú ariwo tí Wike ń pa tó ń sọ pé òun ń ṣiṣẹ́ fún Tinubu àti pé APC mọ̀ pé òun ń ṣiṣẹ́ fún wọn, pé ṣé tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa ètò òṣèlú ẹgbẹ́ wọn ní Rivers, ipa wo ni Wike yóò kó níbẹ̀? Ìwádìí àtún ni bí a bá ń sọ̀rọ̀ ìdìbò tàbí ọ̀rọ̀ ẹgbẹ́ wa ní ìpínlẹ̀ Rivers, a ò ní pe Wike síbẹ̀ nítorí pé Wike kì í ṣe ọmọ ẹgbẹ́ wa. Fubara la máa bá sọ̀rọ̀ lórí ohun gbogbo tí a bá fẹ́ ṣe nítorí Fubara ni ọmọ ẹgbẹ́ wa, kì í ṣe Wike. Ní àwọn oníròyìn bá tún ń lo alága APC yìí nífun. Wọ́n sà ń béèrè pé báwo ni ti Wike ti jẹ́ nínú ẹgbẹ́ wọn àti pé kí ni ẹgbẹ́ náà fẹ́ ṣe fún Wike. Nígbà náà ni inú bí ọkùnrin alága APC yìí díẹ̀ ló bá ní ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ máa falẹ̀ ń fà yìí, ohun tí ò yẹ kẹ́ ẹ máa ṣe wàhálà lé lórí lẹ̀ ń ṣe wàhálà lé lórí. Ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní Wike. Ẹ wò, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí àwọn ọmọ ẹgbẹ́ tèmi. Wike kì í ṣe ọmọ ẹgbẹ́ mi, n ò lè máa sọ̀rọ̀ ẹ̀ nítorí alága APC ni mí, mi ò kì í ṣe alága ẹgbẹ́ òṣèlú gbogbo ní Nàìjíríà. APC nìkan lẹgbẹ́ tèmi. Bí alága APC ti sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ náà jáde síta níkọ̀ọ̀kan tí wọ́n sì ń fi hàn pé ẹ̀yìn Fubara làwọn wà àti pé àwọn ò fẹ́ Wike ní sàkání ẹgbẹ́ àwọn. Akọ̀wé ẹgbẹ́ APC Ajíbọ́lá Bashiru bá àwọn oníròyìn Punch sọ̀rọ̀. Níbẹ̀ ló sì ti ṣàlàyé pé ní ìpínlẹ̀ Rivers lónìí tí ilẹ̀ mọ́ yìí, Fubara ní aṣáájú APC àti pé inú gbogbo àwọn aṣáájú ló ń dùn sí nítorí ó ń ṣèjọba ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ ló ṣèkìlọ̀ pé kò sí ẹnìkan bó ti wù kí tọ̀hún tóbi tó lè halẹ̀ tàbí bà iṣẹ́ gómìnà APC kankan jẹ́ níbikíbi nítorí gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ náà pátá ni yóò dúró ti tọ̀hún lọ́rùn, kò sí ohun tí ẹnìkan yóò lè ṣe fún un. Àjíbọ́lá ní ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ gómìnà APC ní Fubara ń ṣe. Bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ gómìnà yìí òpó pàtàkì kan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́. Ọ̀kan nínú wọn sì ní Fubara. Ta ló wáá fẹ́ fọwọ́rọ̀ sẹ́yìn? Ó ní yàtọ̀ sí pé Fubara jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ gómìnà APC, ààrẹ Bọ́lá Tinubu fúnra ẹ̀ ti yàn án sínú ìgbìmọ̀ pàtàkì kan nínú ẹgbẹ́ ọ̀hún, èyí tó fi hàn pé ojúlówó ọmọ ẹgbẹ́ ni. Ààrẹ pàápàá sì ti fọwọ́ sí bẹ́ẹ̀. Ọkùnrin akọ̀wé gbogbogbò ẹgbẹ́ APC yìí bínú gidi sí ọ̀rọ̀ tí igbákejì ààrẹ lẹ́kùn South ìyẹn Victor Giadem sọ pé tí kò bá sí Wike kò sí APC ní Rivers. Ó ní ọ̀rọ̀ náà burú gan kó jáde láti irú ẹni tó wà nípò bẹ́ẹ̀ yẹn nínú ẹgbẹ́, pé irú ọ̀rọ̀ rírùn bẹ́ẹ̀ kò tọ́ sí. Ó ní ọkùnrin náà ń fi ẹnu àbùkù pé Fubara bí ẹnìkan tó ń pe ara ẹ̀ ní gómìnà Rivers. Ó ní báwo ni ẹni tó yẹ kó jẹ́ aṣáájú ẹgbẹ́ àwọn yóò ṣe máa sọ irú ọ̀rọ̀ kọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí odidi gómìnà, kódà kó má jẹ́ gómìnà ẹgbẹ́ àwọn gan. Bashiru ní ẹgbẹ́ wọn kò ní gba irú àwọn ọ̀rọ̀ rádaràda bẹ́ẹ̀. Ó sì kìlọ̀ fún gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ wọn, pàápàá àwọn tí wọ́n bá di ipò pàtàkì mú, láti mọ irú ọ̀rọ̀ tí wọn yóò máa sọ jáde lẹ́nu. Ó ní lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tó ń sọ fi hàn pé ó ń gbèjà ẹnìkan ni, àmọ́ ẹni tó ń gbèjà yìí ṣé ọmọ ẹgbẹ́ àwọn ni àbí ọmọ ẹgbẹ́ míì, pé ohun tó yẹ kó ṣe ṣọ́ra láti mọ irú ọ̀rọ̀ tí ìbá ti ẹnu ẹ̀ jáde nìyẹn. Akọ̀wé náà ní gẹ́gẹ́ bí òfin àti ètò tàwọn o, Fubara ni àwọn mọ̀ gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Rivers, àwọn kò tún mọ ẹnì kankan. Bẹ́ẹ̀ náà ni akọ̀wé súré pẹgbẹ́ APC Dúró Ẹsẹ̀, òun ní kò sí gómìnà kan tí yóò wọ inú APC tí kì í bá ṣe pé ààrẹ Bọ́lá Tinubu mọ̀ sí i, àti pé tọ̀hún bá ti wọ inú ẹgbẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni yóò ti di èèyàn pàtàkì níbẹ̀ nítorí gbogbo ohun tó bá tọ́ sí àwọn gómìnà tó kù náà ni yóò tọ́ sí. Ẹsẹ̀ ni bí Tinubu bá ti fọwọ́ sí wíwọlé gómìnà, bẹ́ẹ̀ ni ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ fọwọ́ sí nìyẹn, bẹ́ẹ̀ sì ni ìgbìmọ̀ tó ń ṣàkóso ètò ẹgbẹ́ gbogbo. Ọkùnrin náà ní nídìí èyí Fubara kì í ṣe aráàta nínú APC, ẹni tí Tinubu fọwọ́ sí ni. Bí èèyàn kan bá sì fẹ́ bá a jà, gbogbo àwọn aṣáájú àti ìgbìmọ̀ APC ni yóò dojú ìjà kọ ẹni náà, kì í ṣe gómìnà náà nìkan. Alukoro fún ẹgbẹ́ APC pàápàá Bala Ibrahim
ní gbogbo ẹgbẹ́ ni yóò ṣe àtìlẹ́yìn fún Fubara. Bẹ́ẹ̀ kì í ṣe Fubara nìkan pàápàá, gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ gómìnà ẹgbẹ́ APC ni. Kódà àwọn APC ìpínlẹ̀ Rivers ni kì í ṣe ẹnikẹ́ni, ìyẹn àwọn èèyàn bíi Wike ni wọn yóò pàṣẹ bí Fubara yóò ṣe wọlé lẹ́ẹ̀kejì tàbí bí kò ṣe ní wọlé, pé ohun gbogbo wà lọ́wọ́ ààrẹ àti àwọn aṣáájú ẹgbẹ́ àwọn. Èyí ni pé bí ohun gbogbo ti wà yìí, ẹ̀yìn Fubara ni àwọn aṣáájú ẹgbẹ́ APC wà yíkáyíká o. Àwọn ọ̀rọ̀ tí gbogbo wọn panupọ̀ tí wọ́n ń sọ yíká yìí fi hàn pé gbogbo ìjà tí Wike ń jà ní Àbújá àti ní Rivers lórí ọ̀rọ̀ Fubara kò sí ibi tí yóò bá ìjà náà dé, nítorí bí kò bá ṣọ́ra ẹ̀ nígbà tí gbogbo àwọn aṣáájú APC yìí bá yíjú sí i láti bá a jà, ipò tó wà pàápàá tó fi ń ṣe agbára gẹ́gẹ́ bíi mínísítà lórúkọ ẹgbẹ́ wọn, àfàìmọ̀ kí wọ́n má sọ ipò náà di ọ̀tá ẹ̀ o. Ohun tó fà á tí òun náà sì fi ń sá kolobá kiri rèé, nítorí ó ti sọ fáwọn èèyàn ẹ̀ ní pọ́tà pé tí Fubara bá fi lè wọlé lẹ́ẹ̀kejì bíi gómìnà, àjẹ́ pé wọn yóò tẹ òun àti àwọn ọmọ ẹlẹ́yìn òun rì ní ìpínlẹ̀ náà pátápátá ni. Àmọ́ ọkùnrin náà lòun ò ní gbà o, ó ní àfi tí òun bá kú nìkan ló kù. Kò wá sẹ́ni tó tí ì mọ̀ bóyá Wike yóò kú tàbí kò ní kú, bóyá Fubara yóò wọlé tàbí kò ní wọlé. Ohun tó dájú ṣáká ni pé ìran ńlá yóò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers, gbogbo ọmọ Nàìjíríà ni yóò sì fún ojú wọn lóúnjẹ. Ìyẹn ni pé ó dìgbà náà ná ká tó fọmọ bàfọ́sùn. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Nyesom Wike àti gómìnà ìpínlẹ̀ Rivers Similayi Fubara pẹ̀lú ẹgbẹ́ APC yìí wò, tó sì ń ṣàkọsílẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.